Gbogbo pátá bá ṣe níbi àwọn ni wọ́n ń ga. Iṣẹ́ ológe kan káàbù ni. Ìròyìn olóríire, ìròyìn ìdùnnú ni wọ́n máa ń gbé. Wọn kì í báwọn pé ìròyìn àgbákò káàkiri. Tí wọn náà tó bá ti fẹ́ ṣeré. Iṣẹ́ ológe ti tó pé bọ́wọ́ bá ẹ̀ka gbogbo ayé ló máa gbọ́. Ọ̀rọ̀ mi ti ní ìtò ẹ̀ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Ìgbà mi ti ní ìtò ẹ̀ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Ọ̀rọ̀ mi ti ní ìtò ẹ̀ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Ìgbà mi ti ní ìtò ẹ̀ ṣe gbẹ́gbẹ́ ìwọ. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم. محمد صلى الله عليه. اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. كان الحمد لله الحمد لله. كان الحمد لله الحمد لله. كان الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. لك الحمد مولانا على كل نعمة ومن جملة نعماء قولي لك الحمد. لك الحمد مولانا على كل نعمة. أدوك فلان وبوا. لك الحمد يا مولانا على كل نعمة. àwọn là ń retí àwẹ̀ ìpè àwẹ̀ ń bọ̀ àwẹ̀ ń bọ̀ àwẹ̀ ń bọ̀ gbogbo wa tá à ń retí ẹ̀ ṣógun ọlọ́báláyé. لك الحمد يا مولانا على كل نعمة. gbogbo akọ́lọ́ báláyé. الحمد لله. àwọn tí ò báláyé yẹn wọ́n sọ lọ́wọ́. bẹ́ẹ̀ni. kádà ló kò lórí wọn pé àsìkò tó. alhamdulillah. báwọn náà bá ti ń bẹ lọ́wọ́ pé kíkà sí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kásí láyé ọ̀kan náà ni ò ní ṣe mọ́. ọdún oṣù náà a tún wá bẹ̀rẹ̀ àwẹ̀ náà. àwa ń dá wọ́pọ̀ yìí pé àkọ́kọ́ Ramadan náà. ìkẹ́ ní. àní Ramadan náà. àforíjì ní. ìkẹ́ Ramadan náà. àlìjánnà ní. àti wá gba léwu àkọ́kọ́ àforíjì abẹ́lẹ́ fún gbogbo wa kó ṣàforíjì wọn. àmín. àti wá gba léwu ẹ̀kejì náà tí ń jẹ́ أهلا وسهلا طبعا الأبد أهلا وسهلا. إلا الله ọmọ àfa ńlá Al-Farisi lẹ́yìn tí wọ́n pe àwọn mọ́sálásí Al-Islam newspaper box ẹni Allahu Akbar. wọ́n sì fi pé ọmọ kì í bá ìpele yẹn ńlẹ̀ kò sì sọdá. àbá kókà dúpẹ́ fọlọ́wọ́. alhamdulillah. ẹ̀yin lẹ́ ń ṣètò ètò kan ló ń sun yín. alhamdulillah. nígbà míì wọ́n máa ṣètò àbíkẹ́tò máa ṣèyàn ṣùgbọ́n ẹ̀yin lẹ́ ń ṣètò ètò oníṣẹ́yìn láyéláyé. àmín. àmín.
ọlọ́run tó wá ní kí àwọn ọmọ yín kí wọ́n yára gbogbo tó lọ́run fún yín lébùn lọ́mọ yín kọ̀ọ̀kan ó dì kọ̀ọ̀kan mú mẹ́. Allahu akbar. àwọn tí wọ́n sọ àyùkọ yín lẹ́mọ̀ jẹ́rìí sí gbogbo ẹ̀ tó bá ṣe ọ̀nà tí pé káyà píkṣọ̀ ni ọmọ yín kan ọgbà kan mú. Allahu akbar. káyà kámẹ́rà ọmọ yín kan gbà kan mú. Allah. tọ̀ nípa ká ṣe entertainment ọmọ yín kan tún gbà kan mú. Allahu akbar. ẹ̀yẹ̀ mọ̀ nábì wa Muhammad. Sallallahu alayhi wa nípa sallam. ká ṣe òṣèlú ọmọ yín tún gbà kan mú. Allahu akbar. bàbá ẹ̀rọ kú oríire. Alhamdulillah. wọ́n sì tún kí ọba tún kú ti agbárí ti brain tó ní wọlé ọmọ yín gbà kan mú bẹ̀rẹ̀. Allahu akbar. ẹ̀rọ ni wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ọmọ olúwọlé gọ̀. Bẹ́ẹ̀ni. ńlá ńlá ọmọ àfa ńlá Farisi. Al-Farisi lẹ́yìn tí wọ́n á pe àwọn mọ́sálásí Al-Islam newspaper box ẹni ọ̀làwọ̀ Allahu akbar. wọ́n sì sọ pé ọmọ kì í bá ìpele yẹn ńlẹ̀ Kò sì sọ̀dá. kó sì sọdá àbá kókà dúpẹ́ fọlọ́wọ́ Alhamdulillah. ẹ̀yin lẹ́ ń ṣètò ètò kan ló ń sun yín Alhamdulillah. nígbà míì wọ́n máa ṣètò àbíkẹ́tò máa ṣèyàn ṣùgbọ́n ẹ̀yin lẹ́ ń ṣètò ètò oníṣẹ́yìn láyéláyé. Amina. Amina. ọlọ́run tó wá ní kí àwọn ọmọ yín kí wọ́n yára gbogbo tó lọ́run fún yín lébùn lọ́mọ yín kọ̀ọ̀kan ó dì kọ̀ọ̀kan mú mẹ́. Allahu akbar. àwọn tí wọ́n sọ àyùkọ yín lẹ́mọ̀ jẹ́rìí sí gbogbo ẹ̀ tó bá ṣe ọ̀nà tí pé káyà píkṣọ̀ ni ọmọ yín kan ọgbà kan mú. Allahu akbar. káyà kámẹ́rà ọmọ yín kan gbà kan mú. Allah. tọ̀ nípa ká ṣe entertainment ọmọ yín kan tún gbà kan mú. Allahu akbar. ẹ̀yẹ̀ mọ̀ nábì wa Muhammad. Sallallahu alayhi wa nípa sallam. ká ṣe òṣèlú ọmọ yín tún gbà kan mú. Allahu akbar. bàbá ẹ̀rọ kú oríire. Alhamdulillah. wọ́n sì tún kí ọba tún kú ti agbárí ti brain tó ní wọlé ọmọ yín gbà kan mú bẹ̀rẹ̀. Allahu akbar. ẹ̀rọ ni wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ọmọ olúwọlé gọ̀. Bẹ́ẹ̀ni. Allahu akbar. ìyàwó kìíní ẹja ńlá ni ìyàwó kejì ẹja ńlá ni Allah. ìyàwó kẹta ẹja ńlá ni Bẹ́ẹ̀ni. ìyàwó kẹrin ẹja ńlá ni Allahu ìyàwó akbar. kẹrin ńlá ni wọ́n. Allahu akbar. wọ́n máa wá ìdí ẹnìkọ̀ọ̀kan wọn ṣé àbáwọn ló ń bẹ̀rẹ̀ ọjọ́ pé wọ́n kọ́ odidi wọ́n á sí mẹ́ta Allahu akbar. náà ni wọ́n kọ́ ní ọ̀dọ́ tó ní alájà sẹ̀kìnà ọjọ́ pé alájì wa ìkémọdé ní anzaru dì sẹ́yìn ká fẹ́ sọ ní ẹgbẹ́ tó níbọ̀ yẹn àwọn ńláńláńlá ni wọ́n ní àwọn náà ní ńlá ni wọ́n ẹni tó máa bí wọn kọ́ ó bímọ ọmọ ńlá Allahu akbar. adúpẹ́ fọlọ́wọ́ wa. Alhamdulillah. ìyá wọn tó wá sí lẹ́ẹ̀kẹta àtẹ́lẹ̀kẹrin àkọ́kọ́ bẹ̀ àwọn àlejò aláìpẹ́ yìí alága wọn wá sí láti kókà Kuka. ọba ń bẹ láyé yìí náà ní inú tó máa dùn Allahu akbar. ṣùgbọ́n bá sì ibi tí wọ́n wà báyìí inú wọn sì máa dùn bẹ́ẹ̀ Insha Allah. bẹ́ẹ̀ ojú mi ò bàjẹ́ ẹ̀yìn náà tún bàjẹ́ Insha Allah. àwọn ọmọ mi wọ́n ń dára rere lẹ́yìn mi nínú oṣù Ramadan láyà ọ̀sílà ọlọ́ba kẹwọn. Àmín. ìjọba ìbá ṣàlù fún ọlọ́ba. Àmín. àgbẹ̀ni olúwa bá wà kẹwọn. Àmín. ẹ̀kẹ́sì bẹ́ẹ̀ fún wọn. Àmín. àti àbá wà kẹwọn. Àmín. ṣàforíjì fún wọn. Àmín. àkàwà sílá tù kọ́ka tó lọ olúwa bá wà kẹwọn. olúwa bá wà kẹwọn. ṣàforíjì fún wọn. àti àbá wà kẹwọn. ṣàlékún jẹ́ fún wọn. àkàwà wá sílá tù tó lọ olúwa bá wà kẹwọn. ní gbogbo orí tí mo ti dákọ̀ tí àwọn ọmọ kọ́kà kọ́ sí níbi dáadáa àwọn ọmọ àlùbáríkà àwọn ọmọ olóríire ẹwo tó náà ń ṣe fún wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o wàláì wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní nítorí pé kí ni ọ̀nà lórí bí àná yìí bàbá ṣe wàhálà púpọ̀
pẹ̀lú ọkàn kan pẹ̀lú àníyàn kan wàláhì bàbá ìṣòwò àwọn pọ̀ tó ẹ pé wọn bá láníyàn rẹ ni bàbá yìí ó ti sọdá ẹni Allahu akbar wọ́n ti sọdá o ṣùgbọ́n pẹ̀lú àníyàn rẹ ọlọ́wọ́ wá sí ẹ̀wọ̀n kù ọlọ́run ní ojú rẹ ó rí rẹ ni kò ní rí bí. Allahu akbar. ajikoka abùlùbáàkì ó kọ ní wọ́n rò wọ́n àlèbàkọ́ ọ̀hún ọba tí ò ní tán láyéláyé ní jẹ́ bẹ́ẹ̀ kókà ọlọ́run jẹ́ tán láyéláyé. Àmín. àti gbogbo ẹni tó bá yín ṣe àmì àwọn náà ní tán láyéláyé lókè bàtáyé bá ń jáyé ẹ̀ẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí jẹun ọmọ mi oúnjẹ náà ní kúrò mọ́ inú rẹ̀ àti àfáà mi tán bẹ́lẹ́gbẹ̀ẹ́ yín tọ́jú dáadáa mi wọ́n sì wọlé ìsìn mú kí àwọn ọlọ́pàá ní yín wọ́n wá kí gbogbo ọlọ́pàá ẹ̀dọ́kùn ìpè assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. sùmọ́ ẹlẹ́kùn ní àdáyẹrí mo kí gbogbo olúwa lápapọ̀ bákan náà mo kí gbogbo àwọn balógun lápapọ̀ ayélujáfọ́ àwọn tíyantíyanu ẹ̀yìn lẹ́nu wa Muhammad wọ́n á kí gbogbo èkó lẹ́kọ̀ọ́ pé wọ́n kí eré kó lápapọ̀ ìgbà tí kú ònù ẹ̀dá ọ̀gbọ́dọ̀ gbà pé orísun rẹ̀ wọ́n á kí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. kó ní pé àfáàdé tó fún wa ní oúnjẹ mi àdúrà láàkọ́ ti síwájú torí oṣù àwọ̀ yìí oṣù gbígbà àdúrà mi tó sì ní ká pè ń ọwọ́dẹ̀ dá ọlọ́run alájùkọ́kà nínú ẹ̀rọ báyìí a máa ń sọ Al-Qur'an kalẹ̀ ńlẹ̀ wọn ni Allahu akbar. ó dídá Al-Qur'an pẹ̀lú ìsítọ́sùwà Abdulhakeem mọ́mílẹ̀ awwal. Qur'an náà ló ń sẹ́lẹ̀ ní o. Orí alókòrin àmì ọ̀rọ̀ Olúwa. Ìwé ló fi ránṣẹ́ sí Muhammadu. Ìwé òfin tó mú wọn ní ìṣẹ̀lá ìlú wọn. Ẹ̀jẹ̀ kàtàlé àríwá ó lè tó. Ẹ̀jẹ̀ kàtàkù àríwá ó lè dára. Àwọn náà gbà tó wà nínú àsìkò wá débè yẹn wàhálì kọ̀ọ̀kan là ń sọ̀kalẹ̀ nínú àsìkò kà ní gbogbo ọ̀sẹ̀ kọ̀ọ̀kan. wọ́n sàwọn láyé Kùránì náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá wa lóhùn ẹ̀mí ṣubú láyéláyé. wọ́n ìṣèkìtì ọ̀gá fún iná ọ̀gá ní gàfárà yorùsílì sàmà àlékún mìdìhárà wọ́n yóò di kúmí àmúhàn wọ́n bá ní ìrìnà wọ́n yẹn ní àlàkùn jannati. ويجعل لكم أنهارا أستغفر الله أستغفر الله اجعلني أستغفر الله 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 كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمدكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أفني قلت ولو أتوبا ẹ̀yìn tí wọ́n sọ tí wọ́n mọ̀ bọ́ ẹ̀sẹ̀ kan òkèrè lágbẹ̀sà tí a foríjì wá lọ́wọ́ àtúbà foríjì ọlọ́run kò túbà foríjì ọlọ́run kò túbà ẹjọ́ jẹ́ foríjì ọlọ́run àtúbà foríjì ọlọ́run ẹ̀sẹ̀ kan òkèrè ẹ̀yìn tá a ṣe pa ẹ̀sẹ̀ kan òkèrè lọ́dọ̀ Allahu foríjì wọn lọ́wọ́ àtúbà. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار فاعلم أنه لا إله إلا الله لا إله إلا الله لا إله
لا إله إلا الله القدوس